It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Explosive teaching and powerful prayer combined. Live. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún àánú yín ètí ẹ fi hàn. A yìn yín lógo nítorí pé ṣé torí pé àánú yín ọ̀hún ó dúró láéláé. A dúpẹ́ fún àwọn ìjẹ́rìí. Àwọn ìjẹ́rìí tí ẹ ń jẹ́rìí sí agbára yín lójoojúmọ́ ní orúkọ Jésù Kristi Olúwa ẹ gbà ọpẹ́ wa. A dúpẹ́ fún ìṣíníyè. Lórúkọ Jésù Olúwa ẹ gbà ìyìn wa. Mo gbàdúrà. A tún dé lónìí lórúkọ Jésù Kristi Ọlọ́run yóò gbóhùn yín. Mo ní àwọn kan wà tí bíbélì ní igbe wọn dàbí igbe ajá lásán. Ní orúkọ Jésù Kristi Ọlọ́run yóò tẹ́tí sí yín lónìí lórúkọ Jésù Kristi. Àti ẹ̀yin àti àwa a ó máa yìn Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bí ìṣe mi máa ní ìṣẹ́jú bíi 3-4 láti ṣàlàyé àwọn ìfilọ̀ wa kéékèèké fún wa. Ní agbára Ọlọ́run gẹ́gẹ́ bí a ṣe sọ ní ọ̀sẹ̀ tó kọjá a ti sẹ́ndì newsletter àti bẹ̀rẹ̀ newsletter fún àwọn tí wọ́n bọ̀ ní Freedom Retreat ní August ní London. Ó ní kì í ṣe fún gbogbo ènìyàn, fún àwọn tí wọ́n ń bọ̀ torí wọ́n ní àwọn ọ̀rọ̀ kan tí wọ́n gbọ́dọ̀ mọ̀, àwọn ìgbésẹ̀ kan tí wọ́n gbọ́dọ̀ gbé, àwọn kan tá a fẹ́ kàn ṣe. So wá ti bẹ̀rẹ̀ newsletter yẹn yóò ní oṣù yìí. So the first edition yẹn ti jáde àná la send yẹ. Dákun ẹ jọ̀ọ́, mo ti sọ tẹ́lẹ̀ pé ẹ jẹ́ ká kà á o. Ìdí tí mo fi ń bẹ̀ wá pé ká kà á ni wípé a ò ní enough resources láti máa dáhùn gbogbo ìbéèrè. Àwa wò nǹkan tó bí newsletter yẹn gangan nìyẹn, so that gbogbo ìbéèrè tí àwọn èèyàn lè béèrè pátá àwa ti béèrè lọ́wọ́ ara wa. Torí ẹ̀ la ṣe ní committee ojoojúmọ́ la dẹ̀ fẹ́ máa fún wa ní information yẹn. So ẹ jẹ́ ká kà á, kì í ṣe pé ká kàn ṣíwò a máa mọ̀ tẹ́ bá kà á o. Ó tẹ́ tó wà ń bẹ́ẹ̀ nìyẹn o. Owó lásán láti ní analysis gbogbo nǹkan tábà ẹni tó bá kàn tẹ́ a mọ̀, ẹni tó bá download ẹ̀ sórí fóònù ẹ̀ kó lè wò later a mọ̀, ẹni tí ò bá kà rárá a mọ̀, ẹni tí ò tí ì ṣe a mọ̀, àmọ́ yí àwọn kan wà tí ò tiẹ̀ tí ì ṣe báyìí ní tó dẹ̀ fa blame ẹlòmíì ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ló ń wo email ẹ̀ torí la ṣe ń sọ báyìí. Dákun ẹ kà á, a lot of questions tẹ́ máa béèrè ẹ máa ti rí níbẹ̀ tí ò tiẹ̀ ní ìdí pé ẹ yọ ẹnikẹ́ni lẹ́nu. Àwọn kan dẹ̀ wà tẹ́ ẹ bá ti wá rí tiyín ẹ lọ wo spam folder yín, tẹ́ ẹ bá tún wá rí níbẹ̀ á jẹ́ pé ìdàkú jẹ́ pé ẹ fi email lílẹ̀ nígbà tí ẹ register fún program yẹn, tàbí kí email yín kó ní typo error torí a rí àwọn email kan tó bounce, wọ́n pè ní hard bounce. Ẹ̀dẹ́n àwọn tó fi email lílẹ̀ tó jẹ́ pé àti kíní kan of kíní kan ni tí kìí ṣe Gmail, tí kìí ṣe Yahoo mail, tí kìí ṣe Hotmail, àwọn yẹn ní problem gan. So tẹ́ ẹ bá ti rí message kankan ẹ send message sí ìdàkẹ́ send sí àwọn committee, tàbí kẹ́ send sí WhatsApp mi tẹ́ bá mọ̀, tàbí kẹ́ lọ sí website tiwa kẹ́ lọ fill form ní orí form tí mo pè yẹn ọ̀nà reach us ní tẹ́ bá ti tẹ̀ ẹ máa send message sí wa lẹ́sẹ̀kẹsẹ̀ a máa bá yín ṣe àwọn correction tó bá wà. Ẹ kàn send email yín àti phone number yín níta ní ìdìmọ́ ní orúkọ, email, phone number a lè fi wò ó, a lè fi ṣe àwọn adjustment. A rí àwọn kan tí ò tiẹ̀ send àti nígbà tí wọ́n ń fill kíní àti email o àti fóònù wọn ò send ẹ̀. Àwọn kan dẹ̀ ní typo error, ẹ jẹ́ ká sáré ṣe àwọn àtúnṣe yẹn. Mo gbàdúrà pé Ọlọ́run á fi ọkàn yín balẹ̀ lórúkọ Jésù Kristi. Mi ní ráàyè sọ̀rọ̀ lórí Texas fire conference wa lónìí. Tí n bá ní new information máa fún wa, àti ní new information òun ò tí jẹ́ kí n sọ lórí ẹ̀. So mi dẹ̀ fẹ́ fi àkókò ṣòfò rárá. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Ẹ jẹ́ á wọnú àdúrà wa. Jésù olùgbàlà, Jesus the Saviour. Ó tàn òun náà ni ó dàbí pé mo ṣe sọ yẹn báyìí ní orúkọ Jésù lójoojúmọ́, kò sí kí n má pè lójoojúmọ́ bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ẹ tún gbọ́ nǹkan tuntun lónìí. Òkodoro ni, kò sígbà tèmi bá ṣí Bíbélì tí mi ò kí ń rí nǹkan tuntun mi. Ohun tuntun lẹ́ẹ̀tún gbọ́ lónìí, àdúrà tuntun lẹ́ẹ̀tún gbà, Ọlọ́run tún mú yín gba ọ̀nà tuntun tí ó já sí èbúté rere lórúkọ Jésù Kristi. Ṣẹ́rí ní àwọn ọdún díẹ̀ tí mo kúrò ní sẹ̀mínárì mi àkọ́kọ́, mo láti tún ẹ̀rọ ní sẹ̀mínárì mi tó ga jù yẹn lọ. Ṣùgbọ́n ohun tí mo lọ study lákọ̀ọ́kọ́ ni theology, ẹlẹ́ẹ̀kejì mo lọ study religion. Ó dẹ̀ nídìí. Ṣé nígbà tá a study theology yẹn mi ò ní kí náà pé kíní yẹn o mi wà satisfied.
ìdí ẹ̀ ni pé mo fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn. Ìdí tí mo sì fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ni wípé mo fẹ́ wà sure bóyá ojú ọ̀nà tí mo wà bóyá ojú ọ̀nà tòótọ́ ni. Ṣé mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ìdílé ìgbàgbọ́ náà bí mi sí, pásítọ̀ ni bàbá mi, so ìyàrá àdúrà ni ìyá mi, so kó má jẹ́ pé mo kàn ń ṣe ẹ̀sìn àwọn òbí mi ṣá. Mo fẹ́ wà sure pé ṣé choice àwọn òbí mi yìí ṣé ojú ọ̀nà ni àbí kì í ṣe ojú ọ̀nà, kí n tẹ̀ wá ẹ̀sìn tó ní láárí lọ. Ìdí tí mo fi lọ study religion nìyẹn. Ẹ wo, mi ti study ní school fún oṣù 4 tí mo ti rí àrídájú wípé ojú ọ̀nà tí mo wà yìí ojú ọ̀nà tòótọ́ ni. Ara nǹkan tó fà á nìyẹn tí ò fi rọrùn fún àwọn àgàmúra láti yí mi padà. Ní tó fà á nìyẹn, mo ní àrídájú wípé ojú ọ̀nà yìí, come what may, ojú ọ̀nà tòótọ́ ni. Ẹ̀yọ́ inú ní sẹ̀mínárì kejì yẹn tí mo ti kọ́ religion yẹn ní ojú mi ti là sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn tó wà àti nípa àwọn àgàmúra tí a ti mú wọnú ìgbàgbọ́. Ẹ̀rí, now ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ ní ọ̀nà tó máa ti yé wa, torí mi fẹ́ mú arú lọ́nà sẹ̀mínárì àṣe theology, àṣe religion, àṣe any course. Mo fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ bí tọ̀rọ̀ ti rọrùn jù fún yín. Ṣé rí ẹ̀yin tí ẹ mọ̀ nípa káràkátà tí ẹ ń gbé ní advanced countries ní ọ̀dọ̀ wa Nàìjíríà yìí, a ò ka ọ̀rọ̀ yẹn sí nínú káràkátà, ó dẹ̀ ń kó bá àwọn ọjà wa. Now ní àwọn tó ń gbé ní advanced countries, bóyá ẹ fẹ́ rajà ní online ní Amazon, ẹ fẹ́ rajà ní Temu, ẹ fẹ́ rajà ní Shein, ó pọ̀ bẹ́yẹn, àwọn online stores wà bẹ́yẹn. Kíní kan wà tó máa ń gáìdì àwọn tó ń ra ọjà. Mo máa rajà ní Amazon dáadáa. Nǹkan kan tó ń gáìdì mi ni náà pè ní review. Mi kì í fi review ṣeré. Bóyá mo fẹ́ ra kíní ìgẹrun, máa lọ wo àwọn ọjà yẹn, àwọn olóra ọjà yìí jù, ok ilé náà rà jù, náà kí ni wọ́n sọ nípa ọjà yẹn. Ibẹ̀ mo ti máa ń rí àṣírí wọn. Ọjà yóò da, ẹ má yábẹ́ o, ilé ìkíní kan ni o. Àmì wọn sọ pé mi ò rí ẹ̀rí. Review yẹn ó máa ń tọ́ mi sọ̀rọ̀ láti ra nǹkan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. 9 out of 10 times tí mo máa ń rà mo ń rí lò. Kí ló fà á? Nítorí pé mo fọkàn sí review. Ẹ̀yin ọmọ Ọlọ́run, review wà nínú Bíbélì. Bẹ́ẹ̀ ni, tí àwọn tó ti dán wò rí tí wọ́n ń tọ́ka wá sí pé ní ọ̀nà yìí kíní kan wà bẹ́ẹ̀ tó lè mú yín yọrí sí èbúté rẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ó dẹ̀ jẹ́ kí n fi kan hàn yín nínú àwọn review tí mò ń sọ yẹn. Ẹ̀rí, ọjà wo ni mò ń tà léni? Ọjà tí mò ń tà léni orúkọ kékeré lónìí, Jésù Olùgbàlà. Ṣùgbọ́n nínú orúkọ yẹn agbára ní aláyé àti lọ́run ó wà nínú ẹ̀. Orúkọ yẹn kéré gan, ṣùgbọ́n agbára tó wà ní orúkọ yẹn kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn. 1 John chapter 4 verse 14. 1 John chapter 4 verse 14. Mo rí review kan níbẹ̀, mo ní wow. Àwọn bàbá wa nínú ìgbàgbọ́ kan ni àwọn tó bá Jésù wọlé, tó bá Jésù jáde, tí wọ́n mọ̀ dénúdénú. Ó sọ kinní kan bẹ̀ yẹn, ó ní àwa ti rí, àwa sì jẹ́rìí pé bàbá rán ọmọ rẹ̀ láti jẹ́ olùgbàlà fún aráyé. Oh my God. Review tó lágbára ni pé àwọn tó ti dán ọjà yẹn wò, ìyẹn Jésù Kristi, àwọn ló ń fún wa ní review yìí pé táwa náà bá dán wò pé a ó rí ìgbàlà. Ẹ̀rí, ibi tá ti bẹ̀rẹ̀ àdúrà wa nìyẹn. Mo sọ fún wa, mo ní àwọn nǹkan tuntun míì látún kọ́ lónìí. Ká tún mọ bá ti máa gbé àdúrà wa dé ìpele ọ̀tọ̀. Tá máa bọ́ lọ́wọ́ olú àwọn tó ń lé mi kiri, àwọn tó ń ṣe mí, àwọn village people, àwọn tó tẹ̀lé mi láti Nàìjíríà wá. Gbogbo àwọn kérédédé wọn yẹn kò í ṣàdúrà, exercise ṣáá ni. Exercise in futility tún ni. Exercise tí ò yọrí sí èbúté kankan. Mo gbàdúrà lórúkọ Jésù nínú ìgbàgbọ́ ẹ̀ ní sọnù. Ẹ̀mọ yé wọn. Bó ṣe ń gbà, mo sọ̀rọ̀ kan jẹjọ, ẹnìkan sì padà tún repeat ọ̀rọ̀ yẹn. Mo ní òótọ́ ni. Nígbà tí èèyàn ní January ọdún tó kọjá tó wọ program kan lọ́tọ́ pé ní gbẹ̀yàmí dànù. February ọdún tó kọjá ó tún lọ sí same program gbẹ̀yàmí dànù. Ó dẹ̀ ṣe program yẹn wọ December ọdún tó kọjá. Ní ọdún tuntun ó tún bẹ̀rẹ̀ program gbẹ̀yàmí. Ẹjọ́ ọdún wo ló máa lò láyé tí wọ́n máa tó gbọ̀n ìyá ìdànù? Ó yẹ kó kàn ti change orúkọ yẹn. A sọ fún Ọlọ́run, lónìí mo kó ayé mi lé Jésù Olùgbàlà lọ́wọ́, ẹ gbàkóso. Ṣé àdúrà yẹn dàbí kó kéré, ṣùgbọ́n ó ní agbára díẹ̀. Oh God, tí Jésù bá gbàkóso ayé wa, dáàdì mo fi dá yín lójú. Àwọn tí wọ́n ti rò bóyá
ẹni tá à ń fọwọ́rọ́ sẹ́yìn níyẹn ní ẹ̀yìn níyìn níwájú Ọlọ́run àti ènìyàn wá tọrọ oúnjẹ lọ́wọ́ yín nígbà tí Ọlọ́run bá gbé yín ga tán torí pé Jésù gbàkóso ayé yín. Today, I give my life into the care of Jesus the Saviour. Take control. Jésù Olúwa. Lónìí, mo kó ayé mi lé Jésù Olùgbàlà lọ́wọ́. Ẹ dákun ẹ gbàkóso ẹ̀. Mo kó ayé àwọn ọmọ mi lé Jésù Olùgbàlà lọ́wọ́. Mo kó ayé ọkọ, mo kó ayé aya mi lé Jésù Olùgbàlà lọ́wọ́. Mo kó ayé ìdílé mi lé Jésù Olùgbàlà. Ẹ gbàkóso ẹ̀. Ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà lónìí. Mo kó ayé mi lé Jésù Olùgbàlà lọ́wọ́. Ó yẹ gbàkóso ẹ̀. Mo kó ayé àwọn ọmọ mi lé Jésù Olùgbàlà lọ́wọ́. Ó yẹ gbàkóso ẹ̀. Mo kó ayé aya mi lé Jésù Olùgbàlà lọ́wọ́. Ó yẹ gbàkóso ẹ̀. Ayàwó náà sọ fún Ọlọ́run pé mo kó ayé ọkọ mi lé Jésù Olùgbàlà lọ́wọ́. Jésù ẹ gbàkóso ẹ̀. Ó yẹ máa gbàdúrà kí Ọlọ́run kó gbàkóso ayé yín. Ó ṣe pàtàkì o. Màá ṣe ṣàlàyé. Mo kó ayé mi lé Jésù Olùgbàlà lọ́wọ́. Olúwa ẹ gbàkóso ẹ̀. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ó ga. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa. Ẹ̀yin tí ẹ ti ń tẹ̀lé iṣẹ́ ìránṣẹ́ wa, ẹ mọ̀ pé mo ní àwọn ọ̀rọ̀ kan lẹ́nu tí mo máa ń tẹnu mọ́, tí mo máa ń sọ nígbà gbogbo. Òótọ́ ni. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ Kìrìsìtẹ́nì wọn ò rí ọ̀nà àbáyọ. Ìdí ẹ̀dẹ̀ ni wípé wọ́n máa lọ ń yá ayé wọn padà lọ́wọ́ Jésù. Ṣé rí mo sọ̀rọ̀ kan rí nígbà kan pé nígbà tí Ọlọ́run dá ìran ènìyàn ó kó ayé wa lé wa lọ́wọ́. Ká ṣe bá a ṣe fẹ́. Ṣùgbọ́n àwọn tó bá gbọ́n wọ́n á gbé ayé yẹn wọ́n á gbé lé Jésù lọ́wọ́, wọ́n á pẹ̀yìn dà. Torí wọ́n mọ̀ pé òun ló dá ayé yẹn síbẹ̀, òun ló dẹ̀ mọ nǹkan tó máa touch nínú ẹ̀ táyà àfihàn tá a fi já gara. Ṣùgbọ́n ṣe rí àwọn tí ò gbọ́n ojoojúmọ́ náà ṣe o. Wọ́n á ní Jésù ayé mi bẹ lọ́wọ́ rẹ, mo kó ayé mi lé ọ lọ́wọ́. Ṣùgbọ́n tó bá yá wọ́n á lọ bá Jésù jọ ẹ jọ̀ọ́ ẹ má bínú o, ẹ dá ayé mi padà fún mi. Ọ̀rẹ́ mi kan ó fẹ́ mú mi lọ síbì kan ó dẹ̀ ti garanti mi pé pásítọ̀ yẹn o àjẹbí iná ni sà, so ẹ gbé ayé mi fún mi, mo fẹ́ lọ gbé bá bóyá ìṣẹ̀lẹ̀ bá mi tuntun. Wọ́n lọ nìyẹn. Jésù dẹ̀ ní bá yín jiyàn ló gbé ó nìyẹn, kò sí nǹkan tá a fi ń ṣe. Ẹlòmíà dé kò lẹ́yìn Jésù á wá rárí wọ gbó. A lọ bá ìyẹn. Mo máa ń sọ fún wa wípé ẹnikẹ́ni tó bá ti wá sí irú ọ̀dọ̀ èmi tí mò ń sọ̀rọ̀ yìí, tí mo fi nǹkan tí ò sínú Bíbélì hàn, tàbí mo fi ẹ̀ṣẹ̀ hàn, tàbí mo ní lọ san iye owó báyìí ká lè bá ẹ fi ṣe nǹkan báyìí, ẹ dákun ẹ má bò mí láṣìírí o. Mo díẹ̀ tí mo ṣe ń bẹ̀ yín kí n má kú tán kí n má bára mi ní ọ̀rọ̀ àpáàdì ni. Tí wọ́n bá pẹ́ kó yẹ kí n ṣe àwọn àtúnṣe kan máa ti mọ̀. Ó mà ṣe o. Ẹlòmíì àdé lọ bá Jésù á ní bàbá o, ẹ má bínú o, ẹ kó ayé mi padà, ẹ sáré yá mi ní ayé yẹn fún ìṣẹ́jú díẹ̀ náà. Wọ́n ní bàbá kan wà lókè nǹkan bẹ̀ yẹn, wọ́n ń pè ní bàbá now ó lè tètè bá mi ṣe. A lọ bọ́rọ̀ ayé ẹ̀ padà láyé tá a ti la kólé lọ́wọ́. Bàbá Jésù Kristi olùgbàlà o, mo mọ̀ pé ẹ̀yin lolùgbàlà o, ṣùgbọ́n ẹ yá mi ní ayé mi. Àwọn ọmọ mi kan nínú Olúwa wọ́n ní tí n bá lè san owó kan pé wọ́n ní àwọn ètò kan tán máa bá mi ṣe, wọ́n á bá mi tún ayé mi tò. Ẹ gbọ́ ẹni tí ò tún ayé ara ẹ̀ tò ayé mi ní bàjẹ́. Kì í tún ṣe ayé yìí mọ́ ni màá gbé ayé tèmi lọ sọ́dọ̀ ẹnìkan pé ó ní agbára kan á bá mi tò. Irọ́ o, ayé mi ti wà lọ́dọ̀ Jésù, mo ti abandon ẹ̀ síbẹ̀ pátápátá. Ìgbà yẹn ni Jésù lè ṣe yín lógo. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Aláwọn kan máa sọ pé ó ń criticize orí ẹ̀ ló jókòó sí. Mo dárúkọ pásítọ̀ rí pé pásítọ̀ báyìí èèyàn burúkú ni pásítọ̀, kí ló kàn mí pa pásítọ̀? Ọlọ́run ò rán mi sí ẹni pásítọ̀ báyìí ṣe tóbi tó. Àwọn ọmọ Ọlọ́run ni kí wọ́n lè mọ ọ̀nà ìgbàlà, kí wọ́n lè rí ìgbàlà tòótọ́. Gbọ́ review tí mo kà lẹ́ẹ̀kan ni ní John chapter 4 verse 14, 1 John ni o chapter 4 verse 14. Gbọ́ review yẹn ni ó ní àwa ti rí a sì jẹ́rìí pé bàbá rán ọmọ rẹ̀ láti jẹ́ olùgbàlà fún aráyé. Àwọn tó ti rajà yẹn tó dá wọn lójú nìyẹn, tí wọ́n implore wa pé káwa náà rà nù ẹ̀. Jésù Olúwa, ẹ já ayé mi gbà níbikíbi tí mo gbé lọ, kẹ́ ẹ gbàkóso ẹ̀ pátápátá. Ibikíbi tá a ti gbáyé wa lọ, wọ́n ní ìyá kan wà níbí kan, mọyé bí tẹ́ sẹ́ndì orúkọ àwọn ọmọ yín sí. Kí ni yẹn máa ń yà mí lẹ́nu. Ẹ gbọ́, òótọ́ ni tí pásọ̀ bá fẹ́ gbàdúrà fún yín ó lè ní kí lórúkọ àwọn ọmọ yín. Ṣùgbọ́n tó bá ti di pé ẹ kọ orúkọ ọmọ yín fún mi, orúkọ ìyá ẹ̀,
orúkọ bàbá ẹ̀ ẹ̀yọ orúkọ láti máa bèrè orúkọ wọ́n fẹ́ lè bèrè orúkọ ńkù ẹ̀ orúkọ bàbá ẹ̀ orúkọ ìyá babaláwo ló ń bèrè irú ẹ̀ torí pé bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí tí n bá bí ọmọ tó bá ń jẹ́ Òjó tí mo dẹ̀ ń bá ìránṣẹ́ Ọlọ́run sọ̀rọ̀ nípa ọmọ mi Òjó yẹn ní ìdá àti bèrè orúkọ ìyá ẹ̀ gan tí wọ́n fẹ́ gbàdúrà Ọlọ́run wa ṣe ní màmá tó jókòó síwájú mi lẹ́ẹ̀kan yẹn nígbà tá a jáde ìsìn ọmọ yẹn Òjó ẹ bá mi dá wọlé ẹ dákun ṣé yẹn ò tó Ọlọ́run information yẹn ò tó Ọlọ́run láti dá ẹni yẹn mọ̀ tí n bá mọ orúkọ ọmọ gan màmá ẹ ṣàmọ Jésù Olúwa ẹ ṣàmọ pé màmá kan jókòó síwájú mi lẹ́ẹ̀kan after service màmá yẹn nìyẹn màmá tó gbé àǹkárá yẹn gèlè àǹkárá yẹn bàbá ẹ mí sí àwọn ọmọ ẹ ó ti tó Ọlọ́run láti lò mọ́tà rí i pé mú orúkọ ẹ̀ wá orúkọ àwọn ẹ̀gbẹ́ ẹ̀ orúkọ àbúrò ẹ̀ orúkọ bàbá orúkọ ìyá babaláwo ti wọ̀ ẹ gbà mú ìsọfún yín ẹ já sọ fún Ọlọ́run Oh Lord, snatch my life from wherever I took it to and take total control. Jésù Olúwa ẹ lọ já ayé mi gbà níbikíbi tí mo mú ayé mi lọ. Kẹ gbàkóso ayé mi pátápátá ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ já ayé mi gbà níbikíbi tí mo mú ayé mi lọ kẹ gbàkóso ẹ pátápátá Olúwa ẹ já ayé àwọn ọmọ mi gbà níbikíbi tí mo mú lọ kẹ ẹ gbàkóso ẹ já ayé mi gbà níbikíbi tí mo mú lọ ẹ já ayé mi gbà níbikíbi tí mo mú lọ ẹ já ayé mi gbà níbikíbi tí mo mú lọ ní orúkọ Jésù Kristi ẹ já ayé mi gbà níbikíbi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. A ní àwọn kan tí a gbàdúrà fún ní ọ̀sẹ̀ yìí. Ọjọ́ àti bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tó kọjá láti Friday láti mú àwọn kọ̀ọ̀kan nínú prayer wa. Nígbà tá a dé ọ̀sẹ̀ yìí ní ọjọ́ Monday precisely. À ń gbàdúrà fún àwọn kan. Èmi náà wá sọ pé ẹnìkan máa wà níbẹ̀. Àtorúkọ ìyá tó bí. Àtọ́rúkọ bàbá tó bí inú ògèrè epo òun náà máa rí sí wọ́n kọ sí pépà báyìí pépà yẹn wọ́n wá laminate yẹ wọ́n wá lọ oh God Ọlọ́run mọ irúṣẹ́ burúkú tí wọ́n ṣe sínú ògèrè ẹ̀mọ́ tó ń pè ní ògèrè epo bros yóò mọ̀ ògèrè epo mi pé epo tí ò sùn epo tó dàbí kí wọ́n gbà kò tí epo yẹn ò tí ì sùn òun náà pè ní ògèrè epo pépà orúkọ àwọn dádì yẹn orúkọ ìyá wọn orúkọ bàbá wọn àwọn ló mú lọ fúnra wọn kì í ṣe pé bí àwọn gbà ní orí àwọn ló mú lọ fúnra wọn ẹni tán mú lọ bá yẹn ó promise wọn láti bá wọn ṣe ọ̀nà àbáyọ ṣùgbọ́n ó fẹ́ jẹun ẹrun ó dẹ̀ lọ kì í bọ́nú oh God ẹ gbọ́ ẹni ẹ báyìí tí ò bá ní òye Ọlọ́run alọ́lọ́run ò gbàdúrà ó dẹ̀ ti yá ayé ẹ̀ lọ́wọ́ Jésù ó ti gbé lọ fẹ́nìkan dání lójú ara ẹ̀ ó rò bóyá olùgbàlà tó ní ẹ̀rọ èèyàn ò lè gba ìyẹn ẹgbẹ́ ẹ̀ là ẹgbà mú sọ fún yín ẹ ti gbà pé òwe Yorùbá ni wọ́n ní tí iná bá jó níjọ́ ọmọ ẹni tààrà ẹ̀ là kọ́gbọ́n ọmọ èèyàn ṣe nìyẹn o oh my God a sọ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí pé Jésù Olúwa ẹ já ayé mi gbà níbikíbi tí mo ti gbé lọ tàbí ibikíbi tí mo tà sí kẹ́ gbàkóso ayé mi pátápátá ẹ já ayé àwọn ọmọ mi gbà níbi tí mo gbé lọ tàbí ibi tí mo tà sí kẹ́ gbàkóso ẹ̀ pátápátá lónìí ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé o kí lè ní ìgbàlà Olúwa ẹ já ayé mi gbà níbikíbi tí mo gbé lọ ẹ já ayé mi gbà níbikíbi tí mo tà sí ẹ já ayé àwọn ọmọ mi gbà níbikíbi tí mo tà ayé wọn sí Olúwa ẹ já ayé ìdílé mi gbà níbikíbi tí mo tà sí Olúwa ẹ gbàkóso ẹ Olúwa ẹ gbàkóso ayé mi Olúwa ẹ gbàkóso ayé mi ní orúkọ Jésù Kristi Olúwa ẹ gbàkóso ayé mi Olúwa ẹ ṣàánú Olúwa ẹ ṣàánú Olúwa ẹ ṣàánú Olúwa ẹ ṣàánú ẹ sọ fún Ọlọ́run nínú àdúrà ẹ èmi mọ̀ pé Ọlọ́run ṣe tán àti gba ọ̀pọ̀lọpọ̀ là torí pé òní Jésù olùgbàlà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ tó fi review mi hàn yín ẹ ṣáà ti mọ review ìyẹn ni pé ohun tí àwọn tó ra ọjà yẹn ṣáájú wa tí wọ́n sọ nípa ọjà tí wọ́n rà òun náà pè ní review ọjà wo ni mo dẹ̀ ń polówó lónìí òun ni Jésù Kristi olùgbàlà bẹ́ẹ̀ ni òun nìkan yẹn náà ni Ọlọ́run mi o Acts of Apostles chapter 4 verse 12 Acts of Apostles chapter 4 verse 12 bàbá wa kan nú ìgbàgbọ́ àwọn náà ló tún sọ̀rọ̀ èrí kan tó ní agbára gbọ́ ni wọ́n ní kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn nítorí kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run tí a fi fúnni nínú ènìyàn
nípa èyí tí a lè fi gbà wá là. Kò tún sórúkọ, wọ́n ń ṣàlàyé orúkọ Jésù yẹn ni níbẹ̀ yẹn. Wọ́n á ní ṣe rí yàtọ̀ sí orúkọ Jésù yìí, ẹ farabalẹ̀ lọ ka láti verse 1 ayé yín dáadáa. Ẹ̀yin ìyẹn Acts of Apostles chapter 4 yẹn ẹ mú láti verse 1 kí ẹ mọ ibi tó ti ń bọ̀rọ̀ bọ̀. Wọ́n ní kò sí orúkọ kan, kò tún sí orúkọ kan tá a fún ènìyàn, kò sí orúkọ kan lábẹ́ ọ̀run tá a jọ wà pé tó ṣe kí ni tó lè gbà wá là bí ìṣorúkọ Jésù. Abẹ́rẹ́ Ọlọ́run mi o, àwọn àpòrúkọ yẹn lọ́nà ọ̀tọ̀ yẹn ni pé kì í ṣe pé àpòrúkọ Jésù rè, ṣùgbọ́n this time around a fẹ́ pè dénúdénú, a fẹ́ pè yes ní kúkú ní yíyẹ orúkọ yìí ló máa gbà mí. Ẹ̀yin ibi tá à ń lọ nínú àdúrà yìí nìyẹn. A sọ fún Ọlọ́run, Jésù Olúwa ẹ gbà mí pátápátá lọ́wọ́ ẹ̀tàn Sátánì àti ẹ̀ṣẹ̀ kí n lè ní ìgbàlà tòótọ́. Ọlọ́run mi o, Ọlọ́run mi o, òkodoro ni o. Ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ò ní ìgbàlà kankan, ìgbàlà afẹnujẹ́ ni. Ó dẹ̀ show nínú spiritual life wa, ó show ní physical life wa. Ohun tó ṣẹlẹ̀ ni pé wọn ò sí lábẹ́ àsíá tí tọ́lọ́run lè fi gbà wọ́n là. Ẹ já ṣe ìgbàdúrà yẹn náà ká máa waste time. Jésù ẹni eléle ìbòdà, oh Lord, save me completely from Satan's deceit and sin so I can be truly saved. Save me completely from Satan's deceit and sin so I can be truly saved. Jésù Olúwa ẹ gbà mí pátápátá lọ́wọ́ ẹ̀tàn Sátánì àti ẹ̀ṣẹ̀ kí n lè ní ìgbàlà tòótọ́. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa ẹ gbà mí pátápátá lọ́wọ́ ẹ̀tàn Sátánì àti ẹ̀ṣẹ̀ lórúkọ Jésù kí n lè ní ìgbàlà tòótọ́. Olúwa ẹ gbà mí pátápátá, ẹ gbà àwọn ọmọ mi pátápátá lọ́wọ́ ẹ̀tàn Sátánì, ẹ gbà wọn pátápátá lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Olúwa ẹ ṣàánú, Olúwa ẹ ṣàánú, Olúwa ẹ gbà mí pátápátá. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ jẹ́ pé tá a bá ní òye àdúrà ìkànlẹ̀ tá a sì gba àdúrà àgbáyọrí, àwọn kinní kan tó ń pè ní ogun àṣẹ fúnra ẹ̀ láìsẹ̀ tó gbàdúrà lé lórí. Ẹ gbà mo sọ fún yín, àṣẹ fúnra ẹ̀ kò ní ìdí pé à ń gbàdúrà lórí àkànṣe fúnra ẹ̀. Ṣé ó dàbí àtọ́ bá ní blọ́ọ̀kù lágbàǹgbà wọ́n lọ gbé sínú òrùn, èèyàn kàn ṣeré lọ bóyá sin àlejò lọ tàbó lọ yàgbẹ́, tó bá tó máa padà wá dé báyìí á ti rẹ búlọ́ọ̀kù. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, bí iṣẹ́ tàdúrà yẹn ń ṣe gangan ni mo ṣàlàyé yẹn. Ẹ wo ẹ̀tàn ni Sátánì ń lò. Tẹ́ bá dẹ̀ wo ìjọ Ọlọ́run lónìí, àwọn mélòó nínú wọn ló ṣàlàyé ẹ̀ṣẹ̀ fún yín? Òró tẹ́ ẹ máa rà ló kàn sáànù wọn. Wọ́n ṣe ìjọ tí wọ́n ti ń ṣe ètò iṣẹ́ oríṣiríṣi, ṣé wọ́n ṣàlàyé ẹ̀ṣẹ̀ fún yín? Irọ́, ẹ̀tàn Sátánì ni. Wọ́n á ní kò ní ìdí ẹ̀ wá ra hankáṣífù ti dé orí òkè 7 ni mo kó hankáṣífù yìí lọ, wòlíì 7 ló gbàdúrà sí lórí òkè 7. Iye báyìí là ń tà. Ẹjọ́ ṣé wọ́n á hankáṣífù yẹn tán wọ́n á ní ẹ sá fún ẹ̀ṣẹ̀ o? Irọ́, hankáṣífù náà fẹ́ tà. Ẹjọ́ ibi tán ti ní kẹ́ wá ra omi yẹn tàbí tán ti ní kẹ́ wá ra òróró yẹn, ṣé wọ́n ṣàlàyé ẹ̀ṣẹ̀ fún yín bẹ́ẹ̀? Ẹ̀tàn Sátánì ni. Ẹ gbà mo sọ fún yín. Mo gbàdúrà ní bá wọn ṣorí burúkú lórúkọ Jésù Kristi. Àwọn nǹkan tó jẹ́ káwọn èèyàn rí ìgbàlà nìyẹn. Tí èèyàn bá dẹ̀ ti rí ìgbàlà nínú ẹ̀mí, ẹjọ́ bá ló fẹ́ rí ìgbàlà nínú ara. Kìsẹ́ni wà ní ọ̀pọ̀lọpọ̀ ìdààmú. Olófà tàbí kìsẹ́ni mi tó wà ní ọ̀pọ̀lọpọ̀ ìdààmú, wọn á lógun ni, ogun ìdílé ni, àdọ̀dọ̀ wòlíì kejì, ogun ìdílé ni, àdọ̀dọ̀ wòlíì kẹta, ogun ìdílé ni. Ó dẹ̀ ya ilé wòlíì tí wọ́n dẹ̀ ní ogun ìdílé, ogun yẹn ò dẹ̀ ṣẹ́. Ṣé bí nǹkan tẹ́yìn kìrìsìtẹ́nì tẹ̀ máa sọ ni pé ogun tábà ti fi hàn ó ṣẹ́ nìyẹn? Ṣé bí nǹkan tẹ́yìn wòlíì àwọn kí nìyẹn máa fọ́ nìsín? ẹni ogun tábà ti fi hàn Ọlọ́run ti ṣẹ́ nìyẹn. Kí wàá ní ẹsẹ̀ tọ́lọ́run fi fi hàn ṣe ṣẹlẹ̀ kìrìsìtẹ́nì, come on. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ẹ̀dá kan pé Jésù Kristi ẹ gbà mí pátápátá lọ́wọ́ ìdààmú. Torí ọ̀rọ̀ tí mo sọ yẹn ni mo ṣe ní ká gbàdúrà yẹn. Ìdààmú lórí ọmọ, ìdààmú lórí iṣẹ́. Kìsẹ́ni mi á dẹ̀ fẹ́ràn Ọlọ́run, a máa sin Ọlọ́run lójú méjèèjì, ṣùgbọ́n ní àwọn nǹkan kan tí ò ṣiṣẹ́ lé lórí.
bẹ́ẹ̀ ni téèyàn bá ti ṣiṣẹ́ lórí àwọn nǹkan kan bíi oh God, Jesus Christ save me totally from all unrest over children, over my health, over my marriage. Àwọn ìdààmú gbogbo àánú àwọn kìrìsìtẹ́nì máa ń ṣe mí kì í ṣeré. Bẹ́ẹ̀ kìrìsìtẹ́nì míì pẹ̀lú ìjólóòtọ́ ẹ̀ tó, pẹ̀lú bó ṣe lọ ṣọ́ọ̀ṣì tó, pẹ̀lú bó ṣe san ìdámẹ́wàá tó, pẹ̀lú bó ṣe ṣe ọrẹ tó, pẹ̀lú bó ṣe lọ́wọ́ sí nǹkan tọlọ́run tó, á dẹ̀ wà ní ìdààmú síbẹ̀. Kí lè ṣe pé Ọlọ́run tẹ̀sí ẹ̀ wò ìpọ́njú àwọn ẹ̀mí òkùnkùn ni. Ohun tó fà á ni pé kò tí ì rí ìgbàlà. Wọ́n ṣàlàyé àwọn kìnnìkan fún wa. Ẹ ṣáàjì ká máa gbàdúrà lọ. Jésù Olúwa, ẹ gbà mí pátápátá lọ́wọ́ ìdààmú. Gbogbo ìdààmú ni o. Ìdààmú lórí ọmọ, ẹ gbà mí. Ìdààmú lórí iṣẹ́ mi, Olúwa ẹ gbà mí. Ìdààmú lórí ìgbéyàwó mi, Olúwa ẹ gbà mí. Ìdààmú lórí ìtẹ̀síwájú, Olúwa ẹ gbà mí. Ìdààmú lórí ìlera, ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà. Olúwa ẹ gbà mí pátápátá lọ́wọ́ ìdààmú. Olúwa ẹ gbà mí, jẹ́ kí n rí ìgbàlà. Kúrò lọ́wọ́ ìdààmú, Olúwa jẹ́ kí n rí ìgbàlà. Ẹ gbà mí pátápátá lọ́wọ́ ìdààmú. Ìdààmú lórí ọmọ, Olúwa ẹ gbà mí. Ìdààmú lórí iṣẹ́, Olúwa ẹ gbà mí. Ìdààmú lórí ìrìnàjò ayé mi, Olúwa ẹ gbà mí. Ìdààmú lórí ọ̀nà mi, Olúwa ẹ gbà mí. Ìdààmú lórí ìlera, ẹ bẹ́ẹ̀ ṣe máa dárúkọ ẹ̀ ni mo ṣe ń gbà yẹn. Ẹ máa dárúkọ ẹ̀ fún Ọlọ́run. Àwọn ìdààmú gbogbo ó yẹ máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. Kọ́lọ́run kó gbà yín ní orúkọ Jésù Kristi. Olúwa ẹ gbà mí, Olúwa ẹ gbà mí, Olúwa ẹ gbà mí, Olúwa ẹ gbà mí lọ́wọ́ ìdààmú, Olúwa ẹ gbà mí, Olúwa ẹ gbà mí pátápátá lọ́wọ́ ìdààmú, gbogbo ìdààmú pátá, Olúwa ẹ gbà mí. Ẹ máa sọ àwọn ìdààmú kẹ́ ẹ máa fi àwọn ìdààmú bú, kẹ́ ẹ máa fi wọ́n rí níwájú Ọlọ́run. Ọlọ́run á gbà fún yín o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Bẹ́ẹ̀ bá ṣe sọ yẹn, Ọlọ́run á gbà o. Ẹ tẹra mọ́. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ṣé rí ìgbà gbogbo ni máa ń sọ pé ẹ dákun ẹ má jẹ́ kẹ́nikẹ́ni sọ yín dolórí burúkú. Tí n bá sọ mo mí ní ẹ̀ ní o. Èmi àti àwọn dáàdì kan ọ̀rẹ́ ni wá dáadáa. Wọ́n ti kọ́ṣàn mi lórí ọ̀rọ̀ yẹn, mo rẹ́rìn ní. Kì í ṣe slip of tongue. Kì í ṣe pé bóyá ó mà kà máa ìlà irọ́. Ìrírí ni tí mo fojú mi rí ni. Láwọn àwọn tó pé ayé wọn dáa tẹ́lẹ̀. Wọ́n dẹ̀ súnmọ́ ìránṣẹ́ ẹni tán pè ní ìránṣẹ́ Ọlọ́run gógógó tí wọ́n dẹ̀ bàjẹ́ kanlẹ̀. Wọ́n dẹ̀ di olórí pátá. Kì í ṣe ó mà ṣe o. Tẹ́ bá wà nínú irú position tí mo wà yẹn. Tẹ́ bá rí nǹkan tí mo rí. Ẹ bí Ọlọ́run tó tọ́ o, kó Jésù tètè dé o. Ó tọ́ mo sọ fún yín o. Olórin tó kọ ní pé amọ̀nà tètè wá yẹn, ó mọ nǹkan tó ń sọ o. If you are in my position to see what I am seeing on a daily basis, what I'm hearing on a daily basis, ẹnìkan Ọlọ́run tètè dé pé kí ni nonsense lẹ́yìn máa sọ kó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Tí bá dẹ̀ sọ pé àná àwọn kìrìsìtẹ́nì ọmọ Nàìjíríà a máa ṣe mí pọ̀, mi ò kì í ṣe slogan kọ́ òkodoro ni. Ìbárí wọn tó bá tẹ̀ tú jáde ní ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ máa mírí máa ló máa ṣe o. Kó lọ́run dẹ̀ ṣiṣẹ́ alágbára Ọlọ́run o. Bàbá yẹn try o, á dẹ̀ dákẹ́. Ní dákẹ́ yẹn gan gbà mí máa ń sùn mí. Ẹ lè ṣe kẹ́ẹ̀kan ṣe kinní kan kẹ́ẹ̀ dá nǹkan rú. Káwọn ilé mọ bí tí wọ́n wà ìrà á máa wo wa ni. Ó ti ní kí èpò àti àlìkámà kó máa dàgbà. Pé ìkórè fẹ́ dé. Ó máa ṣe o. Ó máa ṣe o. Máa sọ ìtàn màmá kan fún yín. Àti ìjọsọ lọ́sẹ̀ tó kọjá ni. Àwọn làwọn tá à ń gbàdúrà fún lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n kó tó dìgbà yín. Ẹ jẹ́ kí n fi kíní kan yẹn níbẹ̀ tó mo fẹ́ ká gbàdúrà. Romans chapter 15 verse 13. Romans chapter 15 verse 13. Bíbélì sọ pé ó ní ǹjẹ́ kí Ọlọ́run ìrètí, oh my God. So Ọlọ́run wa Ọlọ́run ìrètí náà ni. Ó ní ǹjẹ́ kí Ọlọ́run ìrètí kí ó fi gbogbo ayọ̀ wọn àlàáfíà kún yín bí ẹ̀yin ti gbà á gbọ́, kí ẹ̀yin kí ó lè pọ̀ ní ìrètí nípa agbára ẹ̀mí mímọ́. Ọlọ́run mi, Ọlọ́run ìrètí kó mú kẹ́ ẹ pọ̀ sí nínú ayọ̀ àti àlàáfíà. Ẹ dákun mọ́mì, ẹni tó bá ní ayọ̀ àti àlàáfíà lẹ́kùnrẹ́rẹ́, ẹ dákun kí lè rò bóyá ẹni ẹ máa lack. Kò lè lack ọ̀rọ̀ láíláí. Kò sí nǹkan láyé tẹ́ni ò ní lack. Ẹyọ ó ní gbogbo ayọ̀ àti àlàáfíà ó ní lọ́wọ́. Lẹ́yìn ọjọ́ mẹ́ta ṣé ìjẹjẹ náà kan ni tá à ń gbàdúrà. Mo sọ bí ìrètí ṣe lágbára tó.
ìrètí ni orísun ẹ̀mí ènìyàn. Tí ìrètí bá ti tán kò ẹni ẹ ti lọ nìyẹn, tí ẹ ti tán nú ayé nìyẹn. A sọ fún Ọlọ́run, Jésù Ọlọ́run ìrètí, bẹ́ẹ̀ ṣe máa pe Jésù mi nìyẹn, Jésù Ọlọ́run ìrètí, torí nǹkan tí Bíbélì tó pè nìyẹn nínú Romans chapter 15 verse 13, ó ní ìjẹ́ kí Ọlọ́run ìrètí, Jésù Ọlọ́run ìrètí, ẹ ṣàánú fún mi kí ayọ̀ àti àlàáfíà kún ayé mi láti òní lọ. Ayọ̀ àti àlàáfíà lórí àwọn ọmọ mi. Ẹ sọ fún Ọlọ́run, ẹ má jẹ́ kó sun yín mọ́ mi. Èmi náà mọ̀ kò rọrùn. Má ṣe. Ẹnìkan bá sọ fún mi pé n ta ní kẹ́ ṣe ó simple, kò simple o. Ṣùgbọ́n fún àwọn tó lè ṣe, àwọn ló ń jádùn ẹ̀. Ẹ gbàdúrà fún ọmọ yín tinútinú. Ẹ gbàgbé nǹkan tán ṣe. Ọmọ ẹlẹ́mọ ohun tí ò gbọ́ràn. Àìrọ̀ Bọ́láńlé nìkan ni màá gbàdúrà fún torí ó tọ́jú mi. Ẹ má máa ròyìn ẹ̀. Ọlọ́run máa béèrè gbogbo wọn lọ́wọ́ yín, kò bá ní béèrè Bọ́láńlé nìkan. Jesus, God of hope, have mercy on me, that joy and peace fill my life henceforth. Ṣé wọ́n bẹ́ẹ̀? Jesus, God of hope, have mercy on me, that joy and peace fill my life henceforth. Joy and peace over my children. Joy and peace over my health. Joy and peace over my well-being. Ẹ máa mú lẹ́yọ kọ̀ọ̀kan yẹn ni bí tẹ́ fẹ́ jẹ́ kí ayọ̀ àti àlàáfíà kó kún lẹ́kùnrẹ́rẹ́. Jésù Ọlọ́run ìrètí, ẹ ṣàánú fún mi lónìí kí ayọ̀ àti àlàáfíà kún ayé mi lẹ́kùnrẹ́rẹ́ láti òní lọ. Ayọ̀ àti àlàáfíà lórí àwọn ọmọ mi. Ayọ̀ àti àlàáfíà lórí iṣẹ́ mi. Ayọ̀ àti àlàáfíà lórí ìtẹ̀síwájú. Ayọ̀ àti àlàáfíà lórí àdáwọlé mi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Jésù Ọlọ́run ìrètí, ẹ ṣàánú fún mi lónìí kí ayọ̀ àti àlàáfíà kún ayé mi láti òní lọ. Ayọ̀ àti àlàáfíà lórí àwọn ọmọ. Ayọ̀ àti àlàáfíà lórí iṣẹ́ mi. Ayọ̀ àti àlàáfíà lórí ọ̀nà mi. Ayọ̀ àti àlàáfíà lórí ìlera mi. Ayọ̀ àti àlàáfíà lórí ìgbéyàwó mi. Ayọ̀ àti àlàáfíà lórí ìdílé mi. Bẹ́ẹ̀ ṣe máa mú nìyẹn. Àti àwọn ibi tí ẹ nílò ayọ̀ àti àlàáfíà lé lórí. Ó yẹ kẹ́ ní ìfọ̀kànbalẹ̀, kò yẹ kẹ́ gbégbé ayé inú ìdààmú. Ẹ ò lè máa sin Ọlọ́run dé ìkórìtà tẹ́ ẹ sìn. Ẹ gbọ́dọ̀ sin Jésù dé ìkórìtà yìí kẹ́ ẹ tún láàkì ayọ̀ àti àlàáfíà. Ó yẹ máa gbàdúrà bẹ́ẹ̀ sí Ọlọ́run. Ẹ dákun ẹ gbàdúrà, ẹ dákun ẹ tẹra máa dúà yẹn. Ẹ sọ fún Ọlọ́run ayọ̀ àti àlàáfíà lórí ọmọ, ayọ̀ àti àlàáfíà lórí iṣẹ́. Ó yẹ máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ṣẹ́ni mo sọ fún alẹ́ kẹ́kẹ́ mo fẹ́ sọ̀rọ̀ ọmọ mi kan, àwọn náà ló ní kí n sọ. Ó tọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn. Má jẹ́ àlọ́kọ́ abẹ yẹn. Kí n bá kàn wéèsì táwọn ló ní kí n sọ. Mo ti mọ ọmọ mi yẹn ó ti ṣe díẹ̀. Ṣùgbọ́n nígbà yẹn lọ́hùn-ún kí wọ́n tó pè wá lórúkọ míì tá a jẹ́. Mi ìfẹ́ sọ orúkọ tó ń pè mí gbà yẹn. Wọ́n sẹ́ni mi mẹ́sẹ̀jì ó gùn gbọ̀nàgbọ̀nà. Akàn rẹ́rìn, ọmọ kan ní mo ní kó kà sí mi lábẹ́ sí rẹ́rìn. Bá a ṣe máa ń ṣe nìyẹn. A máa gádà, a máa kà á. Èmi ò rí nǹkan tó bá dì mẹ́. Àwọn ọmọ mi ni wọ́n fẹ́ expand the business wọn nígbà yẹn. Ó ti lọ bí 4 years báyìí. Wọ́n fẹ́ expand the business wọn. Wọ́n wá lọ China, wọ́n lọ kó ọjà wá. Nígbà tí wọ́n kó ọjà dé, ọjà yẹn ò tà. Wọ́n wá panic. Ibẹ̀ yẹn láti ìbẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Wọ́n ní báyìí ló ṣẹlẹ̀ mo ní ẹ̀mí ilẹ̀ ti lọ China báyìí. Wọ́n ní first time táwọn máa lè mo ló normal. Mo ní bí business ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Pé ẹ ò tí ì lè mọ àpàdé àtàlùdé business yẹn àfi tẹ́ bá ṣe bí ẹ̀ẹ̀mejì mẹ́ta. Bí business then ẹ wà lọ́wọ́ business yẹn, ọjà wo ni ìyẹn kẹ́rà tẹ́ rà ẹ nóòtì ẹ̀. Ọjà wo làwọn èèyàn ń béèrè tó tètè yá ẹ nóòtì ẹ̀. Ọjà mo wá ní tips ọgbọ́n náà fi ṣe business. ẹ̀ẹ̀kan ní sọ pé mo mọ Jésù, màá gbàdúrà, màá lọ rà kúrà, so mo ní àwọn kan tẹ́ máa ṣe nìyẹn máa tó bá jẹ́ mi ní màá tó continue business yẹn. Ìtẹ́ ti ṣe mo ní ẹ minimize loss yín, kẹ́ẹ̀kan tà á fáwọn tẹ́ mọ́, kẹ́ẹ̀ kókó lórí gbá yín, kẹ́ẹ̀ wá padà lọ. Ẹ ti ní àwọn òye kọ̀ọ̀kan nìyẹn. Wọ́n láwọn gbọ́ ni o. Gbà tó yá mi ì dẹ̀ kúrò wọn. Ṣùgbọ́n wọ́n send message sí mi lẹ́yìn bí oṣù kan. Message yẹn gùn gan. Fáwọn expect pé business consultant òun ni mo fẹ́ ṣe, mi fẹ́ ṣe pastor. Lọ́nà wo? Torí pé nígbà táwọn sọ fún mi pé
ìgbà báyìí làwọn ní ṣe ló yẹ kí n sọ fún àwẹ̀ tán máa gbà, ṣe ló yẹ kí n sọ fún àdúrà tán máa gbà, ṣe ló yẹ kí n wò bóyá iṣẹ́ kan wà tí mo fẹ́ ṣe fún wọn, ṣe ló yẹ kí n bá Ọlọ́run sọ̀rọ̀ níbi ìkọ̀kọ̀ tí tẹ́nìkan ò yé èmi ò dẹ̀ mọ̀ ibi ìkọ̀kọ̀ tí ò yé ẹnikẹ́ni tí mo lè ti bá Ọlọ́run sọ̀rọ̀ ntẹ́mi. Jésù tí mo fi hàn yín bí mo ṣe ń pè náà nìyẹn, bá a ṣe ń gbà yìí ibẹ̀ the same way náà ni mo ṣe ń gbà fúnra mi. Mo ló tán mọ́mì wa lọ nígbà tó wá di ọ̀sẹ̀ tó kọjá. Ọlọ́run mi o, nígbà tí wọ́n tẹ̀ kọ́ ń sọ̀rọ̀ lórí fóònù gan, ọmọ tó ń bá mi gbà fóònù ní kọlù sà, mo ti transfer hello ẹ̀rọ àṣà ìpẹ̀lẹ́ sà ẹ̀kọ́jọ́ mẹ́ta o ìpẹ̀lẹ́ máa ń kíní kan mọ̀ mí mọ́ ni ẹ má bínú mo ní problem yẹn gan. Ó níbi tá a máa mọ́ra dé kí n tó mọ voice yín ẹjọ́ ta ló ń sọ wọn wá dárúkọ wọn kí á ní mo rántí business consultant mi ọjọ́ sí àwọn client mi rè wọ́n á kí wọn dáadáa ìpẹ̀lẹ́ ṣé kò sí o wọ́n ní kò sí pé àwọn kan fẹ́ bẹ́ẹ̀ mi ni kí ló ṣẹlẹ̀ now kí n má fa ọ̀rọ̀ gùn wọ́n sọ̀rọ̀ tó pọ̀ gan ṣùgbọ́n wọ́n sọ̀rọ̀ kan tí mi lè gbàgbé láíláí wọ́n lẹ́ skisa ṣọ́ọ̀ṣì nígbà tí mo sọ̀rọ̀ ọjọ́ yẹn ọ̀rẹ́ mi kan ló fẹ́ mú mi lọ sí ṣọ́ọ̀ṣì yẹn ó ní kò lọ rí alàgbà pé alàgbà yẹn ajẹ́bí idán ni. òkè mo ní òkè wọ́n lẹ́sà wọ́n lójú mi rí mo ní sọ́ọ̀rì àbí kí lẹ fẹ́ kí n sọ jù yẹn lọ mo ní sọ́ọ̀rì wọ́n ní kì í ṣeré o wọ́n ní àwọn ti pinnu láti kó ṣọ́ọ̀ṣì yẹn o mo ní kí ló tún dé wọ́n nígbà tí wọ́n rìnrìn sí mi pé èmi ní kí n máa gbá àyíká wọ́n náà wọ́n pé àgbàtọ́rọ̀ wọn tán po wọ́n náà wọ́n rántí ọ̀rọ̀ yìí tàn kan báyìí tẹ́sọ lọ́dún kan báyìí mo ní sọ́ọ̀rì kí ló wá ṣẹlẹ̀ báyìí èèyàn mọ́ náà ẹ̀ understanding ẹni tó ti bá ọrọ̀ ajé débi pé ó ń lọ China fúnra ẹ̀ lọ kó ọjà ayé mi o ó ń tà ní ó ṣe fáwọn tó máa tún tà ó wá di mo ní ṣe business yẹn ń kọ́ wọ́n ní kí ló ń jẹ́ business wọ́n náà gbà tán wọ́n gbowó yẹn tán lọ́wọ́ wọn wọ́n làwọn dẹ́dúrà rẹ̀ lẹ̀ pátápátá àwọn adẹni tó ń ṣe bàràǹdà bros mẹ́rin tó jẹ́ bàràǹdà oh my god tí ì lọ rajà rí ní àwọn kẹ́ lọ sí Òtìgbà níkẹjà tàbí kẹ́ lọ sí Alábà international market àwọn boys wọn máa hijacking títì yẹn you want television you want kinní kan yẹn àwọn yẹn ò ní ṣọ́ọ̀bù ẹyọ kan ṣùgbọ́n wọ́n á máa wọn tó fẹ́ rajà lọ sínú ṣọ́ọ̀bù kan lè gba commission bẹ́ẹ̀ ni àwọn mọ́mí láwọn á di bàràǹdà nínú Èkó láwọn tó ń lọ China lọ kó ọjà wọn dò ní bàràǹdà mo ní bó ṣe máa rí nìyẹn mọ́mí àwọn arábí ìtàn báyìí sọ yín dolórí burúkú tán ìgbà náà rìn sí pé ẹ̀yin ni ìgbígbá ṣọ́ọ̀ṣì tọ́ sí ní ṣọ́ọ̀ṣì tiwa o kò sẹ́ni tí ò lè gbálẹ̀ olówó fẹ́ ṣẹ́ bọ́lọ́ ni ní ṣọ́ọ̀ṣì wa kò sẹ́ni tí kì í wà ní toilet pé èmi ni mo fẹ́ dúró sí toilet lẹ́nu kí ló fà á Ọlọ́run gbogbo wa ń ṣiṣẹ́ fún ní ṣọ́ọ̀ṣì wa pásítọ̀ ó lè ṣe máìkì àwa ń sin Ọlọ́run lọ́n ti wa nìyẹn èmi ò ní ṣọ́ọ̀ṣì wa pásítọ̀ lè sẹ́ẹ̀tì ẹ́ńjìnì tẹ́ bá jẹ́ kó yà lẹ́nu tẹ́ bá mi di ẹ́ńjìnì gbà mí kẹ́ bá jẹ́ kó yà àwọn ò mọ kò sí nǹkan tó kàn wá nípa àwa fẹ́ wọ ìjọba ọ̀run àkíyà ṣùgbọ́n ní ṣọ́ọ̀ṣì tiwọn olówó kì í gbálẹ̀ ní ṣọ́ọ̀ṣì mọ́mì yẹn àwọn táyé wọn tó máa ti bá tiẹ̀ jẹ́ tán ni wọ́n á rìnrìn sí pé torí mi fẹ́ pe ẹ̀mí Ọlọ́run wọ́n á rìnrìn sí pé kò di àgbálẹ̀ ọjà mo fẹ́ kẹ́ gbàdúrà kan ni mo ṣe sọ̀rọ̀ mọ́mì yẹn fún yín àwọn náà ló kún ní kí n kó sọ ohun àánú gan-an ní kí n fi ṣe ìjùmọ̀ kò tó ohun àánú kò strong tó ohun àánú bẹ́ẹ̀ ni Jésù Olúwa gbogbo agbára ìjẹgàba tí ò ní jẹ́ kí n rí ìgbàlà àti òmìnira ẹ tú àṣírí wọn fún mi lónìí ẹ máa wo tẹ́ bá gbàdúrà yìí dáadáa Ọlọ́run á fi ìran ìyanu hàn yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín Oh Lord, all powers of domination that will not let me see salvation and freedom, expose them to me in Jesus' name. All power of domination, all domineering powers that will not allow me to see true salvation and freedom, expose them to me. Gbogbo àwọn agbára ìjẹgàba, gbogbo àwọn agbára ìsọnídẹrú ẹ̀yìn, gbogbo àwọn agbára ìsọnídẹrú tó ń jẹgàba lórí ayé mi, tí ò jẹ́ kí n rí ìgbàlà tòótọ́ àti òmìnira, ẹ tú àṣírí wọn fún mi. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo agbára ìjẹgàba, gbogbo agbára ìsọnídẹrú ẹ̀yìn, gbogbo agbára ìsọnídẹrú tí ò ní jẹ́ kí n rí òmìnira àti ìgbàlà
ní orúkọ Jésù Kristi ẹ tú àṣírí wọn fún mi, ẹ tú àṣírí, ẹ gbàdúrà yìí kọ́lọ́run kó tú àṣírí wọn fún yín. ṣe ẹni pé yín fúnra yín ni Ọlọ́run tú àṣírí wọn fún, òye ayé yín jó báyìí lọ, kò sẹ́ni tá a wàásù fún yín, ẹ̀yin gan mọ̀nà ju ẹnikẹ́ni lọ. Ẹ máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run kí Ọlọ́run kó ṣàánú fún yín. Jésù Kristi, gbogbo agbára ìjẹgàba, gbogbo agbára ìsọnidẹrú, èyí tí ò jẹ́ kí n rí ìgbàlà àti òmìnira, ní orúkọ Jésù Kristi, Olúwa tú àṣírí wọn fún mi, Olúwa tú àṣírí wọn fún mi, Olúwa tú àṣírí wọn fún mi. Jésù, Olúwa ṣàánú mi, Olúwa tú àṣírí wọn fún mi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Mọ́mì, ẹ dákun ẹ má gbàgbọ́ láyé pé Ọlọ́run ò ṣetán láti gbà yín. Dádì, ẹ má jẹ́ kó cross mind yín. Mo ṣe máa yín sọ̀rọ̀ yìí, kò cross mind mi rí pé Ọlọ́run ní capacity láti gbà mí. Tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí, èmi ni mò ń wò, èmi ni corporate. Mi ì dẹ́bi fún Ọlọ́run rí lórí ohunkóhun. Mi ò wá lè sọ o, bóyá wà tí mo wà ní kékeré tíntínní tí mi ò mọ bó ṣe ń sọ̀rọ̀, bóyá mo rò lọ́pọlọ mi lè, ṣùgbọ́n pé mo bẹ̀rẹ̀ sí ronú fúnra mi, kò ṣẹlẹ̀ rí. Tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí pé ibo ni mo ti wrong nínú mátà yìí, kí ni mo lè ṣe, kí ni mo lè ṣe, kí ni mo lè ṣe, kíá mo take decision, mo ti move on. Mi ì dẹ̀ jẹ́ kúrò ẹ̀ wáyé mọ́, ó tán. Ìgbàgbọ́ tèmi nìyẹn. Ohun tó sábà máa ń fà á tó máa fi ń dàbí pé èèyàn máa ń rò pé Ọlọ́run ò ní ipá láti gbà yàn, ò ní pé bóyá èèyàn ò ní sùúrù tó, nǹkan mẹ́ta ni, bóyá èèyàn ò ní sùúrù tó, tàbí kí èèyàn wà nínú ẹ̀ṣẹ̀, tàbí kí èèyàn máa practice false religion, ẹ̀sìn ìjọsìn èké. Ẹ̀yin ò kúrò bóyá òun sin Ọlọ́run, ṣùgbọ́n abẹ́ ìjọsìn èké ló wà. Ṣé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó máa ń dàbí pé Ọlọ́run ò ní agbára láti gbà yàn ni, Ọlọ́run dẹ̀ ní agbára, èèyàn ni ò sí níbi tó yẹ. Isaiah chapter 38 verse 20. Mo fẹ́ fi review mi hàn yín ni. Mo review bíi mẹ́ta péré yẹn náà ni mo mú wá. Jẹ́ fi review mi hàn yín. Nínú àwọn Bible passages mo pè fún yín, review mẹ́ta ló wà ń bẹ̀. Ẹ̀rí, bàbá nínú ìgbàgbọ́ kan, wòlíì ńlá kan ló tún sọ̀rọ̀ yẹn bẹ̀ yẹn. Ó ní, ẹ má gbàgbé tí mo pè o, Isaiah 38 lèmi máa sọ. Isaiah chapter 38 verse 20. Bíbélì ní, Olúwa ti múra tán láti gbà mí, nítorí náà ni àwa yóò kọ orin mi pẹ̀lú ohun èlò olókùn ní gbogbo ọjọ́ ayé wa nínú tẹ́ḿpìlì ti Olúwa. Ṣé ẹ rí nǹkan tí mo kà sí yẹn? Tẹ́ ẹ bá sinmi díẹ̀, kẹ́ ẹ gbé ìgò omi sẹ́gbẹ̀ẹ́, kẹ́ ẹ mú mi, kẹ́ ẹ gbàdúrà fún ìṣíníyè, ẹ máa miss a lot of information wà ń bẹ̀. Ẹ jẹ́ ká mú gbà yẹn. Gbólóhùn mẹ́ta péré ló wà nù ẹsẹ̀ yẹn. Àdúrà mẹ́ta ládẹ̀ sáré gbà. Bíbélì sọ pé Olúwa ti múra tán láti gbà mí. Oh my God. A sọ fún Ọlọ́run, Jésù Olúwa, mo dé lónìí o, ẹ gbà mí tọmọtọmọ. Mo dé lónìí, ẹ gbà mí tíṣẹ́tíṣẹ́. Ẹ gbà mí tìdílé. Ẹ gbà mí tọkọtọkọ, ẹ gbà mí táyà. Bẹ́ẹ̀ ṣe máa gbàdúrà yẹn nìyẹn. Oh Lord, I come today, save me and my children. Save me and my work. Bá a ṣe máa gbà nìyẹn, save me and my family. Jésù Olúwa, mo dé lónìí torí Olúwa ti múra tán láti gbà mí. Olúwa ẹ gbà mí tilétilé, ẹ gbà mí tìdílé, ẹ gbà mí táyétáyé. Ní orúkọ Jésù Kristi, Olúwa ẹ gbà mí tíṣẹ́tíṣẹ́. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà, mo dé lónìí. Bíbélì sọ pé Olúwa ti múra tán láti gbà mí. Olúwa ẹ gbà mí tilétilé. Ní orúkọ Jésù Kristi, ẹ gbà mí tọmọtọmọ, ẹ gbà mí táyátáyá. Ní orúkọ Jésù Kristi, Olúwa ẹ gbà mí tìdílé. Olúwa ẹ gbà mí tíṣẹ́tíṣẹ́. Olúwa ẹ gbà mí pátápátá, ẹ gbà mí lágbàtán. Olúwa ẹ gbà mí, Olúwa ẹ gbà mí. Ọ̀rọ̀ yín ló sọ, ó ní Olúwa ti múra tán láti gbà mí. Bàbá ẹ gbà mí, Olúwa ẹ gbà mí, bàbá ẹ gbà mí, Olúwa ẹ gbà mí, Jésù ẹ gbà mí, Olúwa ẹ gbà mí. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ṣé rí gbólóhùn kejì ó wo díẹ̀, ẹ má jẹ́ ń tàn yín. Jẹ́ kí mo kọ́ kà mú ní àbí wọ́n ṣe ọ̀rọ̀ kan bẹ̀ ni. Mo á rántí pé kò sí nǹkan tá a ṣe kọ́ ní Bíbélì. There is always a reason for every dot in the Bible. Ó ní nítorí náà ni àwa yóò kọ orin ẹ̀mẹ́. Ẹ̀yin náà wo ni? Àwa yóò kọ orin ẹ̀mẹ́. Àwa plural, àwa tá a pọ̀, a ó kọ orin ẹ̀mẹ́. Kí ni yẹn sọ fún wa? Mọ́mì, ẹ̀yin náà ẹ ti bá àwọn èèyàn kọrin wọn, ó ti yẹ kó ti tó yín, ó yẹ kó ti sú yín. Ẹ ti bá ẹlòmíì jójójó sí ọ̀rọ̀ ayé ẹ̀, ó yẹ káwọn èèyàn náà bá yín kọrin ti yín.
orin tiyín ló kàn bá ó yẹ kẹ́yìn gan sọ ẹ ti gbàgbé ni ní Nàìjíríà wa yìí tẹ́ ẹ bá sí Nàìjíríà ó yẹ kẹ́ gbọ́rọ̀ yìí náà tí bàbá yẹn sọ ní ó lọ bí ọdún méjì báyìí ó ní èmi ló kàn wọ́n fi ṣí ẹ̀yẹ ìwọ wo ló kàn òun ló dẹ̀ kan òun ló wà bẹ́ẹ̀ báyìí mo ń sọ òótọ́ fún yín ẹnu èèyàn lèèyàn fi ń kọ́ mi ò jẹ́ ó ní nítorí náà ni àwa yóò kọ orin mi ẹ sọ fún Ọlọ́run pé orin yín ló kàn ẹ sọ fún ìran ènìyàn pé orin yín ló kàn. It's time for your own testimonies. The world should be able to listen to your own testimonies. It's high time for them to listen. Ọlọ́run á fọ̀ sí wọn listen testimony yín ló kàn. Á sọ fún Ọlọ́run pé Jésù Olúwa ó ti pẹ́ tí mo ti ń bá wọn kọ orin olórin. Bẹ́ẹ̀ ṣe máa gbé pé àdúrà yẹn ni. Ẹ sọ fún Ọlọ́run pé ẹ jẹ́ kí àkókò mi dé tí gbogbo ìjọ yóò bá èmi náà kọrin mi. Oh Lord, it's been long that has been singing other songs. Let my time come that the congregation will sing my song. Ntàdúrà yẹn ń sọ nìyẹn pé Jésù Olúwa ó ti pẹ́ tí mo ti ń bá wọn kọrin olórin. Ẹ jẹ́ kí àkókò mi dé lónìí tí gbogbo ìjọ bá mi kọrin mi ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run ayérayé ó mà ti pẹ́ tí mo ti ń bá wọn kọrin olórin ṣùgbọ́n lónìí ẹ jẹ́ kí àkókò mi dé tí gbogbo ìjọ bá mi kọrin mi tí gbogbo ènìyàn bá mi kọrin mi tí gbogbo ìdílé bá mi kọrin mi tí gbogbo aládùúgbò bá mi kọrin mi tí gbogbo ayé bá mi kọrin mi ní orúkọ Jésù Kristi ó ti pẹ́ tí mo ti ń kọrin olórin o àkókò orin mi dé ní orúkọ Jésù Kristi jẹ́ kí àkókò orin mi dé tí gbogbo ayé bá mi kọrin mi lórúkọ Jésù ẹ jẹ́ ká ṣe nígbà táwọn ọmọ yín bá ń ṣeré lójú ẹ̀mí yín tẹ́lẹ̀ tí ò ṣe é fi bò àwọn èèyàn ó bá yín kọrin yín ẹ sọ fún Ọlọ́run pé ẹ jẹ́ kí àkókò yín dé tí gbogbo èèyàn ó bá yín kọrin yín ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà ẹ sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run ó yẹ sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ rí gbólóhùn kẹta ní ẹsẹ̀ Bíbélì yẹn ó ní gbogbo ọjọ́ ayé wa ní tẹ́ḿpìlì ti Olúwa. Ihun tí yẹn ń sọ ni wípé èèyàn jẹ́ ẹlẹ́rìí débi pé wọ́n á fi ẹ̀rí dáàyàn mọ̀ mọ́mí ó yẹ kán fẹ̀rí dá yín mọ̀ kò mátà ohun tí wọ́n fi dá yín mọ̀ tẹ́lẹ̀ ẹlòmíì tán fi dá mọ̀ ní gbèsè identity ẹ̀ nìyẹn mọ ẹni báyìí ni wọ́n mú ní gbèsè wọ́n ti mẹ́ntán sọ̀rọ̀ ẹ̀ ohun tó fi dá ẹlòmíì mọ̀ ní àìsàn a ò máa rí sista alágbèjà ń ṣọ́ọ̀ṣì ó ti wà lọ́sibítù kíní ẹ̀ ti dé sí bẹ́ẹ̀ ni tó fi dá ẹlòmíì mọ̀ nìyẹn òótọ́ tó wà ń bẹ̀ nìyẹn àkókò ti tó kí wọ́n fi ẹ̀rí dá yín mọ̀ ẹlòmíì ìtọrọ náà fi dá mọ̀ begging mo rántí ní ṣọ́ọ̀ṣì wa kan láyé ìgbà kan tó bá ti ṣorí ọ̀fẹ́ báyìí ẹnìkan ló sọ fún mi ò tiẹ̀ mi ò fúra mi ò mọ̀ wọ́n ní ẹ̀sà tó bá ti ṣorí ọ̀fẹ́ báyìí ẹ máa dá àwọn èèyàn wọn kì í dúró wọn máa sá lọ wọn kí ló dé wọn ní mọ̀mọ́ kíní kan ní kí ló ṣe mọ̀mọ́ kíní kan ó máa bẹ̀rẹ̀ tọrọ ni a máa tọrọ káàkiri ta wọ́n ti fi tọrọ dá mọ̀ kì í ṣe bí ẹ nígbà tí ò sí wọ́n ti fi àìní wọ́n ti fi dá ẹlòmíì mọ̀ wọ́n ti fi àìníṣẹ́ wọ́n ní jobless ni wọ́n ní àbúrò alágbájá lọ́la ẹ̀yin lẹ́ máa aago 8 àárọ̀ ni la máa nídìí yín tá máa kó wọ́n ìgbà tí ò níṣẹ́ wọ́n ti fi àìníṣẹ́ dá mọ̀ a ò yọ̀ wọ́n à ń ṣàlàyé kó lè yé yín dáadáa ni sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ fi mí sí ipò ìṣerere lónìí kí àwọn ènìyàn lè fi ẹ̀rí rere dá mi mọ̀ ipò ìṣerere tó lọ́ bá fi hàn sí ipò ìṣerere wọ́n á fi ẹ̀rí dá mọ̀ straight ni torí ojoojúmọ́ la máa mú ní ìsìwà mà tó dúpẹ́ o èmi náà rèé ọmọ mi fẹ́ ṣe báyìí èmi náà rèé mo mà ti ṣe báyìí èmi náà rèé ní ìsì ọ̀tún nítorí pé ó ti wà ní ipò ìṣerere. Oh Lord, place me into the position of prosperity today so that I will be identified with good testimonies. You should be identified with good testimonies. Ó yẹ kán fi ẹ̀rí rere dá yín mọ̀. Jésù Olúwa ẹ fi mí sí ipò ìṣerere lónìí
kí àwọn ènìyàn lè fi ẹ̀rí rere dá mi mọ̀. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà, ẹ fi mí sí ipò ìṣerere lónìí kí àwọn ènìyàn lè fi ẹ̀rí rere dá mi mọ̀, káwọn ènìyàn lè fi ẹ̀rí rere dá mi mọ̀. Ẹ fi mí sí ipò ìṣerere, ipò ìṣerere ni mo bẹ̀rẹ̀ lónìí. Ẹ fi àwọn ọmọ mi sí ipò ìṣerere káwọn ènìyàn lè fi ẹ̀rí dá wọn mọ̀. Ẹ fi ìdílé mi sí ipò ìṣerere káwọn ènìyàn lè fi ẹ̀rí dá wa mọ̀. Olúwa ẹ ṣàánú, kò ní fi ṣe tó fi dá wa mọ̀ lẹ́ni o. Ẹ jẹ́ kán fi ẹ̀rí dá wa mọ̀, ẹ jẹ́ kán fi ẹ̀rí dá wa mọ̀, ẹ jẹ́ kán fi ẹ̀rí dá wa mọ̀. Olúwa ẹ ṣàánú, Olúwa ẹ ṣàánú, Olúwa ẹ ṣàánú. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Àwọn búra yẹn wọ́n tún gbé placard yẹn, wọ́n ní review kọ́lẹ̀ mẹ́ta review. Wọ́n wá fi kí lè máa fi kí ni exclamation exclamation mark, wọ́n tún fi sí review. Ẹ jẹ́ kí n fi ẹsẹ̀ Bíbélì mi hàn yín, review mi ìtúni tó ní agbára. Òun la máa mú lọ sínú àdúrà àánú wa. Isaiah 43:11. Isaiah 43:11. Jésù Olúwa fúnra ẹ̀, òun náà tún ṣe review ọjà. Oh God. Téèyàn bá ń tajà tó dá lójú, á sọ̀rọ̀ nípa ẹ̀ náà. Jésù ṣe review. Mi ò rí ẹnikẹ́ni tó pèrè ẹ̀ ní olórí ẹ̀sìn tó fara ẹ̀ ṣe review. Kò sínú wọn. Isaiah 43:11 ẹ̀gbọ́n, ó ní èmi ni Olúwa, yàtọ̀ sí èmi kò sí olùgbàlà mìíràn. Oh my God. Ẹ jọ̀ọ́, ẹ̀yin tẹ́ kẹ́kọ̀ọ́ nípa history tàbí tẹ́ mọ̀ religion dáadáa, àwọn ẹ̀sìn gbogbo, ẹ sọ fún mi olórí ẹ̀sìn tó sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà tó ṣàlàyé ọjà ìkànlẹ̀ báyìí. Kò sí. Òótọ́ tó wà bẹ́ẹ̀ ni. Ó ní èmi. Jésù ló ń sọ̀rọ̀ yẹn, kì í ṣe èmi Sàámú Adéọ̀ṣun, mò ń kà ní o. Èmi ni Olúwa, yàtọ̀ sí èmi kò sí olùgbàlà mìíràn. Bẹ́ẹ̀ ṣe mọ̀ tó tọ́. A ò wá síwájú yín rí ká gbéra wa kalẹ̀ pé àwa la lè ṣe fún yín. Níta bàbá sọ ní kọ̀rọ̀ kó tú wa láṣìírí síta o. A ò wá síwájú yín rí ká sọ pé a capable láti ṣe ohunkóhun. Irọ́ o, Jésù yẹn ni. Lẹ́ẹ̀kan sí, èmi náà mo tún wá introduce olùgbàlà yín sí yín báyìí o. Ó ní o, kò sí, ẹ gbàgbé táìtì o, kò sí ẹyọ ẹnìkan ṣoṣo báyìí. Báyìí ṣe tóbi tó yìí tó lè gbà yín o. Jésù nìkan ni o. Tó bá ti kúrò ní Jésù, tó bá ti ń sọ mí, màá ṣe kíní kan fún ẹ kó eré àmúlélé. Òótọ́ tó wà bẹ́ẹ̀ mo sọ fún yín. Ẹ rí, pẹ̀lú passion yẹn mo fẹ́ ká bá wọnú àdúrà àánú wa. Ó yẹ ẹ jẹ́ á máa gbàdúrà. Ibi la ti ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run. Tẹ́ ẹ bá ti bá wa kópa nínú àdúrà rẹ̀, ibi la ti máa ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run. Ẹ béèrè, ẹ wo, you ask passionately. Ẹ béèrè bí ìgbà tó yẹ pé ẹyọ ẹ̀bùn kan péré ni wọ́n ní. Tẹ́ ẹ̀dẹ̀ tó méjì mẹ́ta tẹ́ ń dù. Ẹ béèrè bí ìgbà tó yẹ pé ẹ̀yin ni Ọlọ́run gbọ́dọ̀ fún. Ẹ gbàdúrà bí ìgbà tó yẹ pé ẹ̀yin lẹ ní ìdí ẹ̀jù. Ẹ máa wo bọ́lọ̀ ṣe ń ṣe látúnṣe ṣe oníwẹ́rẹ́ o. Àwọn mìíràn máa béèrè pé wákàtí mélòó la fi gbàdúrà, ọ̀rẹ́ mélòó la ṣe, orí òkè mélòó la yà. Ó bẹ́ẹ̀ ló ṣe gbọ́dọ̀ rí ni. Ilé gangan lọ́nà. Ó yẹ ẹ máa béèrè, ẹ máa bẹ̀bẹ̀, ẹ máa ṣìpẹ̀, ẹ máa sọ fún Ọlọ́run. Jésù Olúwa. Àánú Ọlọ́run ṣiṣẹ́ báyìí o. Àánú Ọlọ́run ṣiṣẹ́ báyìí o. Lọ́wọ́lọ́wọ́ báyìí ló ń ṣiṣẹ́ o. Ó yẹ ẹ̀yin náà ẹ claim ẹ̀ báyìí. Ẹ má jẹ́ kó rí ọ̀fẹ́ kó tó fòyín dá o. Ẹ gbàdúrà, ẹ gbà dáadáa. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa, àwa tún dúpẹ́ lọ́wọ́ yín fún àṣeyọrí tẹ́ fún wa lónìí. A yìn yín lógo nítorí pé ẹ tún ṣí wa níyè ní ọ̀nà ọ̀tọ̀ láti gbàdúrà. Jésù Olúwa ẹ gbà ọpẹ́ wa. Ọlọ́run àgbáyé, mo gbàdúrà, Olúwa ẹ gbà ìyìn wa. Mo gbàdúrà fún yín lónìí. Bí Ọlọ́run wa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, Jésù tó jẹ́ olùgbàlà yóò gbàkóso ayé yín lórúkọ Jésù Kristi. Mo ní Jésù olùgbàlà yóò gbàkóso ayé àwọn ọmọ yín lórúkọ Jésù Kristi. Bọ́lọ́run ti ń bẹ tẹ̀mí ẹ̀ ń bẹ láàyè ní tòótọ́, mo gbàdúrà pé Ọlọ́run yóò gbà yín pátápátá lọ́wọ́ ẹ̀tàn Sátánì àti ẹ̀ṣẹ̀ lórúkọ Jésù Kristi. Àwọn nǹkan tí kì í jẹ́ kí ìgbàlà tó tọ́ wọnú ìdílé nìyẹn o. Ẹ̀tàn Sátánì àti ẹ̀ṣẹ̀, Ọlọ́run gba àwọn ọmọ yín pátápátá lónìí lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà sí Jésù Ọlọ́run ìrètí pé kó ṣàánú yín kí ayọ̀ àti àlàáfíà kó kún ayé yín lónìí lórúkọ Jésù Kristi.
ayọ̀ àti àlàáfíà kún ayé àwọn ọmọ yín, ayọ̀ àti àlàáfíà kún ìdílé yín ní orúkọ Jésù. Ayọ̀ àti àlàáfíà kún iṣẹ́ yín ní orúkọ Jésù Kristi. Ní àdáwọ́lé yín gbogbo, ayọ̀ àti àlàáfíà ó kún lẹ́kùnrẹ́rẹ́ ní orúkọ Jésù Kristi. Gbogbo agbára ìjẹgàba èyí tó mú àwọn èèyàn sìn lójoojúmọ́ ní orúkọ Jésù Kristi, Ọlọ́run wa yóò tú àṣírí wọn fún yín, kẹ́ ẹ lè gba òmìnira ní tòótọ́, kẹ́ ẹ lè rí ìgbàlà Ọlọ́run ní tòótọ́. Ọlọ́run yóò tú àṣírí wọn fún yín lórúkọ Jésù Kristi. Gbogbo àwọn tá a ti dè mọ́lẹ̀, Ọlọ́run tú wọn sílẹ̀ pátápátá lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà bẹ́ẹ̀ ṣe dé ní tòótọ́, Ọlọ́run á gbà yín tọmọtọmọ. Ọlọ́run á gbà yín, á gbà iṣẹ́ yín ní orúkọ Jésù Kristi. Ọlọ́run á gbà yín, á gbà ìdílé yín lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà bọ́lọ́run wa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ bẹ láàyè, Jésù ló ń ti múra tán láti gbà yín, yóò sì gbà yín ní tòótọ́ lórúkọ Jésù Kristi. Àti ẹ̀yin àti àwa a ó jọ sọ ẹ̀rí kan lórúkọ Jésù. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí ló bẹ Jésù Kristi Olúwa wa. Ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tiẹ̀ mọ́ kó máa bá wa lọ. Kọ́lọ́run kó ṣàánú fún wa. Mọ́mí ẹ̀ ti gba àánú Ọlọ́run. Dádì, àánú Ọlọ́run jẹ́ àjẹmọ́nú fún yín. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.